ló kọ́ wa ní kéwú. Ẹ̀yẹ yá wa karramna bani Ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là. Ádámọ̀ sọ mímọ́ di ilẹ̀ pátákárá. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là. Ọlá fún kó. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn má lẹ́sẹ̀ sí pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fàárí ayé náà jẹ́. Ádámọ̀ ti wà nílọrin pẹ̀lú Èkó. Áfíríkà lápapọ̀ ayé pátá. Owó yàtọ̀ pàkọ́dà èèyàn kan wáyé Ádámọ̀ Abdallah. Bàbá wúlò púpọ̀ fàráyé Ọlọ́run bá ní kẹta àgbà òní mímọ́. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là. Ọlá fún kó. Karramna bani Ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là. Ọlá fún kó wá. شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا هتفوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي ó yá ẹ gbéra ẹ̀yin ògo ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yín lókèlókè ẹ kú sí kéwú ẹ jí ẹ máa sùn ẹ gbéra tán kò sóko fọlẹ̀ ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́ tó gbà ni yóò ṣọpẹ́ àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ ṣàlàyé. العلم خير جليل من مواهبه من حازه فليلازم شكر رحمنا لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا آدم دوما شكر نعمته كهال داودنا ألهم تبيانا Aláwọ̀ àti máa gbọ́ kéwàá.
لكل الناس لا نبالي ó yá ẹ gbéra ẹ̀yin ògo ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yín lókèlókè ẹ kú sí kéwú ẹ jí ẹ máa sùn ẹ gbéra tán kò sóko fọlẹ̀ ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́ tó gbà ni yóò ṣọpẹ́ àlà wà á ti máa gbọ́ ó ní Ádámọ̀ ṣàlàyé. العلم خير جليل من مواهبه من حازه فليلازم شكر رحمنا لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا آدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحي المميت الذي يميت من يشاء من عبادي ويحيي من يشاء وهو العزيز العقيم نحمده ونستعينه ونتوكل عليه ونؤمن به فإنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له والصلاة والسلام على سيدنا محمد عبد الله بن عبد الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وعلى كل المؤمنين والمؤمنات الذين سبقونا بالإيمان ونسألك سبحاننا وتعالى ألا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì tún lẹ́yìn ọpẹ́ wa tí a dá ọpẹ́ yẹn ó máa jẹ́ ti Ọlọ́run tó já sí pé òun náà ni ẹni tí máa gba ẹ̀mí lára ẹ̀dá òun náà sì lẹni tí máa fi ẹ̀dá lẹ̀ pé máa lo ayé títí dásìkò tèmi Ọlọ́run ó ní mo dé ọba yìí a máa dára tó òun lórí àwọn ẹ̀dẹ́ afẹ́lómi lẹ́mìí gígùn àníkítẹ̀ lómi ó kúrú kọ́lọ́nkó wá dákun kó ṣíjú àánú wọ̀ wá kó jẹ́ àgùn lẹ́mìí kó sì jẹ́ lórí tọ́lọ́run tànà Muhammad ká sì ráyè wa lò ká lò pẹ̀lú rọrùn ká má lò pẹ̀lú dààmú ká sì má jáde kó nú Islam gbogbo ní tá a bá fẹ́ lò láyé bí akil hayyil qayyum ọba yìí ayin lógo a sì gbé e ga torí pé ẹni tó ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ alágbára ká gbé e ga a máa gbé tóbi náà ni káyé lè bá a máa kó tóbi àwọn wáṣẹ lọ́dọ̀ rẹ̀ kò ń bi àwọn ròyìnròyìn tí máa kó bá ẹ̀dá nínú ọkàn nínú ẹ̀mí torí òun náà lágbàgbọ́ alẹ́ lómìn torí pé ẹni Ọlọ́run ọba yìí bá fi mọ̀nà náà ní máa mọ̀nà ẹni ọba yìí ò bá fi mọ̀nà kò lè sí mọ̀nà fún olúwẹ̀ Ọlọ́run dákun ìwọ bá tó fi wá mọ̀nà má jẹ́ á ṣìnà láéláé lọ́lá la ilaha illallah àwa tara bẹ́ẹ̀ atọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹni tí bàbá rẹ̀ ń jẹ́ Abdullah tóun náà sì ń jẹ́ Abdullahi látọ̀dọ̀ Ọlọ́run bá wa kí Ànábì Muhammad kó sì bá wa kí gbogbo àwọn mùmínì mùmínà tí wọ́n ti lọ àwa ń bẹ̀ wọ Ọlọ́run pé dákun ìkórìíra àwọn ẹni Ọlọ́run má jẹ́ ó wà nínú ọkàn wa kó ṣàánú wa torí pé wọ Ọlọ́run ọba aláàánú ni ọ́ lálẹ́ yìí ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ò fẹ́ lọ dáadáa nítorí pé ó rẹ̀ra díẹ̀
kọ́lọ́n kó dákun kó jọ ṣàlékún àlàáfíà fún gbogbo wa àmọ́ nítorí pé kíní ti wà ń ta ká má tún wá di pa àwọn ọmọ báyà kí ló dé la fi ní ká manage ara so àti pé kò sì ní pẹ́ tá a kàn fi ṣe níwọ̀nba kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ kó sì ṣe àlékún àlàáfíà fún kó wá wa la ilaha illallah. àwa tọrọ àdúrà fún maulana sheikhuna adam abdullahi al-ilori rahmatullahi ta'ala alayhi wa ala walidayhi wa ala ulamaihi ọlọ́run bá wa kẹ́ wọn kó bá wa kẹ́ àwọn àfáà wọn kó sì bá wa kẹ́ àwọn òbí wọn gbogbo àwọn tùláàbù wọn tí wọ́n ti lọ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá wa kẹ́ wọn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí inú wọn tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn bákan náà maulana sheikhuna kamaluddin alhalabi rahmatullahi ta'ala ala sheikh kadhalika sheikhuna yusuf al-ibaji rahmatullahi ta'ala ala sheikh wa sheikhuna mustafa zaglulu sanusi rahmatullahi ta'ala alayhi wa sheikhuna muhsin yedu wa sheikhuna abdulatif amuni wa sheikhuna dirjis aqadu wa ila baqiyati shuyukhina min ulama'ina as-salihin allahumma irhamhum jami'a برحمتك يا أرحم الراحمين مولانا مدير المركز أدام الله حياته اللهم أدم لنا نعمته وأثبت لنا عافيته عافية كاملة بأنك أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لن جاري بابا لاجي لن داكم جاري مكوي لا إله إلا الله نعم يعني أقول رواي ó ń dá lórí wípé báwo ni wọ́n ṣe sin òkú anabi sallallahu alayhi wa sallam àwọn kan ní pé ẹ rí i pé ètò tá a ṣe kọjá lọ náà ni wípé a sọ nípa àsọọ́lẹ̀ ẹni òkú tó sì já sí pé ká sọ àsọọ́lẹ̀ yìí anabi ló kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ yóò wá ṣe gbọ́ létí káwálá nẹ́bí fúnra rẹ̀ ò lásọ̀ọ́lẹ̀ ká lè mọ̀ yí pé nǹkan ṣe àwa mùsùlùmí àmọ́ nǹkan kan ò ṣe Islam òṣèlú ti kọlu àwa mùsùlùmí látànáwá lójú ayé àwọn sàhábà kété tá nẹ́bí ti wà lórí ààrẹ ká lè kọ́kọ́ mọ̀ yí pé ń tà ń pè ní àsọọ́lẹ̀ fẹ́ni tí ó bá kú ó pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ó sì tún pàtàkì lọ́dọ̀ anabi Muhammad aleyhi salatu wa salam tó fi di pé àwọn anabi Ọlọ́run tí wọ́n ṣáájú ẹ̀ àwọn náà máa sọ àsọọ́lẹ̀ fáwọn ọmọ wọn tásìkò òkú bá dé tá a tún wá rí i pé anabi Muhammad fúnra rẹ̀ sallallahu alayhi wa sallam níbi òun fúnra rẹ̀ gan pàtàkì àsọọ́lẹ̀ dé ó dìídì sọ fún wa àti mú àyà wá ń jò nínú Al-Qur'an tá a fi lè mọ̀ yí pé àsọọ́lẹ̀ ń bẹ nínú sàríà tá a bá lọ ka Suratul Baqara àyà 180 náà kọ́ ni naam a sì sọ àwọn shurut àwọn májẹ̀mú tó ní í ṣe pẹ̀lú ogún àti wíìlì fún rẹ̀ a sọ yẹn sẹ́yìn tá a sì lẹ́nìkan ò gbọ́dọ̀ yí àsọọ́lẹ̀ òkú yẹn padà àfàwọn májẹ̀mú kan tó bá dé láti yí láti ṣàtúnṣe kó má lọ di àkóbá fẹ́ni tó kú fún rẹ̀ níwájú Ọlọ́run àwa rí àdíìsù fún wàsíyà fúnra rẹ̀ tánàbùwà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam jẹ́ kó yé wa wípé ma haqqu mri'in muslim lahu shay'un yu'si fihi yabitu laylatayn illa wa wasiyatuhu maktuba inda Ànábì ló sọ yìí fún wa o ẹni Ọlọ́run bá fi ṣe ayé àtọ̀run rán ló ń yẹ pé má haqqu mri'in muslimin kò sí nǹkan kan tó tọ́ fún mùsùlùmí kan níjọ́ náà ta ni awwalul muslimin Ànábì wa Muhammad làkọ́kọ́ mùsùlùmí téèyàn lè máa pè ní number 1 citizen náà kọ́ lẹ́ ń pè léyìí tó ń fi hàn pé akùmùrìhì mùsùlùmí nìyẹn ń bẹ lórí òun náà pé kò sí nǹkan kan tó tọ́ sẹ́nìkan tó bá jẹ́ mùsùlùmí kan lahu shay'un yu'si fihi tó ní nǹkan téèyàn gbọ́dọ̀ sọ àsọọ́lẹ̀ lé lórí
yabitu laylatayn tó sì ń sun ọjọ́ méjì illa wa wasiyatuhu maktuba indahu àyàfi kó jásí pé àkọọ́lẹ̀ rẹ̀ yẹn kánjọ máa sùn papọ̀ tó bá ti ń sun ọjọ́ méjì káwa ṣé ó wá ṣe é gbọ́ létí káwa lọ́gàá òní. ok tẹ ẹ bá wá ní kò ní nǹkan kan yóò ṣáà láṣọ yóò ṣáà ní bàtà ó ṣáà nílé ó sì ní nǹkan gùn ó sì ní nǹkan ẹja ó láwọn nǹkan tiẹ̀ tó ń jẹ́ property rẹ̀ àmọ́ ìsìláàmù ọlọ́run ló lè yí òun ẹni tó kọ́ wa lẹ́kọ̀ọ́ àsọ́ọ́lẹ̀ yìí pé yabitu laylatayn tẹ́nìyẹn bá ti ń sun oorun méjì ó di túláàsì fún kó ní àkọọ́lẹ̀ rẹ̀ tí wọ́n jọ máa sùn papọ̀. Naam afáwa Ibnu Umar radiyallahu ta'ala anhu wọ́n wá ní ma marrat alayya layla mundu sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqulu dhalika illa wa indi wasiyati wọ́n ní njọ́ tí mo ti gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run ma marrat alayya laylatun òru ọjọ́ kan ò lọ mọ́ mi lọ́wọ́ rí illa wa wasiyati àyàfi kó jásí pé illa wa indi wasiyati àfi kí àkọọ́lẹ̀ mi ó máa bẹ pẹ̀lú mi ọ̀gá ò á ní. ẹ dákun ẹ jẹ́ àjọ béèrè lọ́dọ̀ ara wa ṣó ṣeé ṣe kọ́ ga mẹ́ni ọ̀gá tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé wọ́n gbọ́dọ̀ ní wàsíyà òun wá wà nípò ẹni tí ò ní wàsíyà ọ̀gá ní wàsíyà ọ̀gá ní wàsíyà àmọ́ lára ń tà ń sọ lánàá ni wípé a sì ń bi àwọn ọmọ ẹ̀yà wa léèrè dọ́là àwọn àhàdíìsù ànábì ló pọ̀ rẹpẹtẹ yìí ànábì sì ṣe kútúbà ọdún 8 àwọn kútọ́bù ànábì dà àwọn kútúbà rẹ̀ lọ́dún 8 tá ànábì ṣe ààrí fil kutubil ahadithi el-masnuna ààrí inú àwọn tíra ahadith tí wọ́n ń pè ní tíra sunna wa ayna najidi sunna min siwa hadhihi al-khutab mbola tí wàá fẹ́ bá sunna pàdé gan tó junú àwọn kútọ́ọ̀bù ni lọ ààrẹ àwọn kútọ́ọ̀bù yẹn àwọn èèyàn wa mẹ́ta nẹ́bí ń ṣe nínú yàrá rẹ̀ wọ́n mọ àwọn personal affairs wọ́n ní tajassusu débi pé kí wọ́n tún àwọn àdìsù kan bẹ tí yẹn bá kà ó kọ́kọ́ gbé sí làákàyè wọ́n ní sàhábà kan nígbà tá Ànábì ń bẹ ní Mákà wọ́n à nílé ìgbọ̀nsẹ̀ wọ́n á máa wọnú aginjù lọ èyí ń rìn jìnnà tí ó lọ wà lẹ́ni wọ́n á nígbà wá dé Mẹdínà sàhábà yẹn wá fẹ́ kọ̀nfàmù pé ń bo ló ń kọjú sí ó wá lọ gòkè láti yọjú wà Ànábì sàhábà wo ló torú ẹ ṣe. ẹ jẹ́ àgbèsí làkàyè ààrẹ àwọn kútọ́ọ̀bù yìí kódà àwọn àgbàlagbà tí wọ́n lo ayé wọn tí wọ́n bá ń lọ ìrìn àjò wọn a máa mú aṣọ kú wọn dání ta ló kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn àná Muhammad wọn wá alánàbí ò lẹ́kọ̀ọ́ yẹn wọn wá rọ àdìsù wípé la wasiyyatan lil warithi kò sí àsọọ́lẹ̀ téèyàn fẹ́ sọ fẹ́ni tí ó jogún ẹ̀ wọn á tún wá máa sọ pé kò sásọọ́lẹ̀ fáwọn ànábì Ọlọ́run lórí nǹkan ẹni wọn tó sì já sí pé à ń rásọọ́lẹ̀ àwọn ànábì Ọlọ́run nínú Al-Qur'ani tá a bá kà á kódà wọ́n tún wá bá a dé bí òṣèlú wípé wọn èé jogún àwọn ànábì Ọlọ́run nínú àdìsù Bukhari Al-Qur'ani dẹ̀ ń sọ fún wa yìí pé wa waritha Sulaymanu Dahuda ànábì Sulaymanu jogún ànábì Dahud
kẹ́yìn lè mọ̀ pé òṣèlú láti sideline àwọn mẹ̀lẹ́bí ànábì sẹ́gbẹ̀ẹ́ kan lórí khilafa. So alukurani sọ fún abọ́mi pé yarithuni wa yarithu min ali Yaquba waj'alhu rabbi radiya níjọ́ tí Zakariya ń tọrọ ó lọ́mọ tí ó jogún mi wa yarithu min ali Yaqub tí ó jogún irú ogún tí wọ́n máa jẹ lágbolé àwọn Yaqub waj'alhu rabbi radiya wọ́n bá mi ṣe lọ́mọ tí ó mẹ́ntì ń ṣe tí ó ní tẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run tí ò ní ṣìṣe kò sì ní ṣìrìnrìn. àwọn àfáà tí wá ronú ọ̀rọ̀ wọn ń takò alukur'ani wọ́n láwọn ànábì ológun téèyàn lè jẹ wọ́n wá lógun rẹ̀ lálùkùránì ṣógun pẹ̀lú alùkùránì ni kó tiẹ̀ ní kùránì gan ṣèbógun ọmọ rẹ̀ ni kó tiẹ̀ lálùkùránì gan torí pé kìí ṣàlùkùránì tiẹ̀ nìkan ló wà èyí tóun fi ilẹ̀ tó kù nì ogún tiẹ̀ ni táwọn ọmọ rẹ̀ ni. ìyẹn ò lọ bẹ́ẹ̀ láti wá sọ fún wa pa Ànábì ò ní àsọlẹ̀ yẹn ọ̀rọ̀ tí ò lọ létí ni àfi tá a bá tanra wa já lọ wọ àyà kanú alukur'an níbi Ọlọ́run ti tún sọ̀rọ̀ wàsíyà tá a bá lọ sínú Suratul Baqara àyà 240 lẹ́yìn tí ń ṣe Qur'an 2 Ọlọ́run abá ní walladhina yutawaffawna minkum wa yadharuna azwajan wasiyatan لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجنا فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم. وآية yìí kéèyàn lè mọ̀ pé àwọn èèyàn ń sọ àsọlẹ̀ wọ́n ní walladhina yutawaffawna minkum àwọn tó jásí pé ọkọ wọn ṣaláìsí nù yín wa yadharuna azwajan wọ́n sì fà wọn ayálẹ̀ wasiyatan li azwajihim wọ́n tún wá fi àsọlẹ̀ lẹ̀ fáwọn ìyàwó wọn mata'an ila al-hawli pé kan fún wọn láàyè ọdún kan gbáko nínú ilé àwọn. ò gbọ́ ṣàpé gbogbo ní tí ó fi ṣopó rẹ̀ oṣù 4 àtọjọ́ 11 òun wá sọ àsọlẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tó wúlò. tó bá wo àyà yìí dáadáa ó rí i pé àwọn obìnrin tí wọ́n ń wí yadharuna azwajan ni ìyàwó ló fi ilẹ̀ kò fọmọ́lẹ̀. mi rò pé ó gbọ́dọ̀ yẹn tí mo ń sọ yìí ọkọ tó ṣaláìsí aya ló wá fi ilẹ̀ kò lọ́mọ. sọ pé nínú ẹni tí wọ́n máa tètè lé jáde ńlé lẹ́ni tí ò bímọ fọ́kọ rẹ̀. irú ọkọ ni wàá kú ó fẹ́ àwọn ìyàwó lẹ̀ àwọn ìyàwó tí wọ́n níyẹn bóyá wọn lọ́mọ wasiyatan li azwajihi wọ́n ti wá sọ àsọlẹ̀ lórí àwọn ìyàwó ẹgbẹ́ mata'an ila al-hawl ẹ fi wọ́n lẹ̀ fọ́dún kan gbáko gayra ikhrajin ẹ má lé wọn jáde o ẹ jẹ́ gbádùn lé yẹn sọ pé kí ló fẹ́ fa gayra ikhrajin ẹ má lé wọn jáde. torí pé ó ṣeé ṣe kọ́ mọ̀ ní ọmọ tí wọ́n lè torí ẹ̀ jòkó mẹ́ bí wọ́n sì lọ́mọ tán lè torí ẹ̀ jòkó ṣọmọ yìí pé tó bá lọ́kọ náà ilé yẹn náà ilé ọmọ rẹ̀ ni. ó wá ní mata'an àwọn náà tún wá wasiyatan wọ́n wá sàsọ́lẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ìyàwó wọn ni pé mata'an ila al-hawl ẹ fi wọ́n lẹ̀ fọ́dún kan nù lé nì gayra ikhrajin láì lè jáde mẹ́. ìyẹn fi hàn pé ẹ lé torí àsọlẹ̀ ọkọ rẹ̀ ni. ẹ dákun ẹni tó wá sọ àsọlẹ̀ yìí pé kán fi ìyàwó lẹ̀ fọ́dún kan báwo ni wọ́n ṣe pín ogún yẹn lọ́dún kan. kéèyàn lè mọ̀ pé ńjọ́ tí wàsíyà tó bá ti ṣiṣẹ́ tán lẹ́yìn wàsíyà yẹn ló ṣẹ̀ṣẹ̀ kan wíìlì
torí pé ẹ lè pín ló fi jẹ́ pé àyè gba wíìlì lẹ́yìn wíìlì àti gbèsè ló tó bá kù ní ògbọ́n ẹjọ́gún àmẹ́lẹ̀ yìí nísìn ó ń fi hàn pé ogún yìí èyí ò lo ọdún kan wọ́n lè fọmọ́lẹ̀ wọ́n lè má fọmọ́lẹ̀ ó ní màtá àni ilẹ̀ àwòl ẹ̀jẹ̀ gbádùn lè ní fọ́dún kan kán sì máa jẹ kán máa mu nínú property rẹ̀ gẹ̀yìrà ìkàràjì láì lé wọn jáde ìkàràjù yẹn kìí ṣe pé wọ́n jáde ẹ má lé wọn jáde àsọ́lẹ̀ ọkọ wa wà bẹ́ẹ̀ ó wá wà àmọ́ o fa ìkàràjì náà ọ̀rọ̀ tọlọ́hun nù májẹ̀mú wa ń bẹ pé tí wọ́n bá jáde fúnra wọn àmọ́ ẹbí ò gbọ́dọ̀ lé wọn fa ìkàràjì náà tó bá lọ jásí pé àwọn fúnra wọn ni wọ́n jáde pé èyí táwọn lò ní ó ti tó bóyá wọn rọ́kọ tí wọ́n fẹ́ la junaha alaykum fima fa'alna fi anfusihinna kò sí ẹ̀ṣẹ̀ fún yín lórí ìgbésẹ̀ tó jásí pé àwọn fúnra wọn ni wọ́n gbé tó sì tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ min ma'rufin tó sì jẹ́ lọ́nà tó dáa tí èyí ṣe pé nìkan ló lé wọn kò sọ̀ràn lọ́rùn yín ẹ wá ní wàá máa jà pé rárá ọkọ rẹ̀ ti sọ pọ́dún kan ló gbọ́dọ̀ ló ń bẹ̀ orí nǹkan ẹ wá ní ọkọ rẹ̀ ní ọdún kan ló gbọ́dọ̀ ló nù lé yẹn rárá ẹ fi lẹ̀ torí pé òun fúnra rẹ̀ ló make choice ìyíwò ẹ ṣe pé òun yí àsọ́lẹ̀ yẹn padà ẹ̀yin lẹ́yìn ò gbọ́dọ̀ kọ́wọ́ bọ àsọ́lẹ̀ yẹn òun lòun ní láìfù tiẹ̀ torọ́kùnrin yẹn náà yẹ sọkọ ẹ̀ mọ́ lẹ́yìn 40 ọjọ́ lẹ́yìn oṣù 4 àti oṣù 11 ìgbéyàwó ti tán láàrin wọn. so la junaha alaykum ẹ̀yin ò ní ọ̀ràn lọ́rùn fima fa'alna fi anfusihinna lórí tó bá jásí pé àwọn fúnra wọn ni wọ́n make choice nì láti sọ pé àwọn ti ṣètò min ma'rufin tó sì jẹ́ lọ́nà tó dáa. wallahu azizun hakimu torí pé Ọlọ́run ọba ni o azizu ni ọba ọlọ́lá ni hakimu ni ọ̀jọ̀gbọ́n ni. kótó tó wá máa tẹ̀síwájú bẹ́ẹ̀ pé walil mutallaqati mata'un bil ma'ruf haqqan 'ala al muttaqin èyí ń tún yàtọ̀ sí ọ̀rọ̀ tibẹ̀ yẹn ká lè mọ̀ yí pé ìsìláàmù ṣe kí ni o ó pàtàkì àsọ́ọ́lẹ̀ kí wá ló dé tá a wàá sọ pé ànábì ò lásọ̀ọ́lẹ̀ naam ó yẹ ká wá bira wa lérè yìí pé níjọ́ tá ànábì fẹ́ kọ àsọ́ọ́lẹ̀ ní gbangba lójú àwọn sàhábà àwọn kìbáàrú mina sàhábà tí wọ́n ní mission ni wọ́n tẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ kò ní kọ́ wọ́n sì yájú sí níjọ́ náà tó sì dùn ànábì tó bá nínú jẹ́ tẹ́ bá rántí àwọn àhàdìsù yẹn á ti kà á ó wà nínú Sahih Bukhari mi ò tún fẹ́ máa rìpíìtì ẹ̀ mọ́ torí níjọ́ náà ó ń bẹ lórí àárẹ̀ táàrẹ̀ náà sì pọ̀ tó sì ń já àárẹ̀ kú ó wá ń sọ fún wọn jọ náà yìí pé ètú ní bìdàwátì ń wá kẹrìtọ́ọ̀sìn ẹ bá mi lọ́ọ́ múwèé wá kẹ́ ẹ sì gbé tàdá wá aktubu lakum shay'an kí n kọ́ nǹkan kan kalẹ̀ fún yín lan tadillu ba'di tẹ́ ẹ̀ ní ṣìwàwù lẹ́yìn mi ti ń bá lọ tí nǹkan ò ní dàrú gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àfọwà Umar radiyallahu ta'ala anhu àwọn ni wọ́n ṣáájú àwọn tí wọ́n hálà nẹ́bí ń jọ́nà pé rárá wọn ò gbọ́dọ̀ fún ní tàdá wọn à sì gbọ́dọ̀ fún níwèé torí pé káànà bí ìwájà nǹkan mọ́ ti ń ṣe mọ́ fi Sahih Bukhari ó sì wà náà kutubul ahadith eléyìí ṣe pé dàmbò tíra tí ń bẹ níwájú mi yìí mi ò tún fẹ́ máa yà ń bẹ̀ ni al-milal wa na'al ń bẹ ń bẹ̀ ó rí i pé mo ti kárí mo ti lo tíra yìí náà rí tó bá rántí Ànábì ní kí wọ́n fóun ní gègé àti tàdá kó wọn kọ nǹkan lẹ̀ fún wọn ṣé pé tóun bá kọ yẹn wọn à ní rí dààmú lẹ́yìn tóun bá lọ àmọ́ wọ́n yarí àwọn kéékèèké jọ náà àwọn ẹjọ́ kọ́ tí ó kọ́ tọrọ náà wá dá wàhálà alẹ̀ láwuyewuye tó pọ̀
tínú fi wá bí ọ̀gá ń jọ náà àdìsù náà nìyí jẹ́ kí n tuntun kà. fa awwalu tanazu'in waqa'a fi maradihi àkọ́kọ́ wàhálà tó ṣẹlẹ̀ nígbà tá Ànábì ń bẹ lórí àárẹ̀ fima rawahu al-imam abu abdillah bun ismail al-bukhari tó jẹ́ pé bàbá wa abdullah ọmọ ismail al-bukhari bi isnadihi an abdillah ibn abbas qal àwọn ni wọ́n sọ pé lamma ishtadda bin nabiyyi sallallahu alayhi wa sallam maraduhu alladhi mata fi nígbà tá àárẹ̀ lè má Nábì láàárẹ̀ tá Nábì dákẹ́lé lórí qala Ànábì sọ pé ihtuni bidawatin wa qirtasin aktubu lakum kitaban ẹ bá mi gbé gègé wá ẹ mú yínkì wá ẹ mú ìwé wá aktubu lakum kitaban mo fẹ́ kọ nǹkan kan àsọọ́lẹ̀ kan la tadillu ba'di tẹ́ ẹ̀ ní sọnù lẹ́yìn mi. Faqala Umaru ló dáhùn jọ́nà lọ́nba wa yọ́nú sí wọn kẹ́lẹ́ ma bi tí political agenda ti bẹ̀rẹ̀ sínú Islam tó sì ń dà wá láàmú dọ̀la tó jásí pé bá a ti wá bá a kúnu tá a bá wá ṣọ́ra èèyàn kan wá ní bá a kú kó pàdé Ọlọ́run dáadáa. Political interest yẹn náà ló bí Ṣíà ló bí Sunniya ló fi di pé lónìí àwọn Sunna ò fẹ́ rẹ́ nìkan kan sójú nínú mùsùlùmí la Ṣíà wala Sufiyya wọn àfẹ́ràn Sufi wọn àfẹ́ràn Ṣíà látara àwọn aqaidun batila àwọn àdìsọ́kàn tí ò nítumọ̀ pẹ̀lú Islam. Nígbà tá Nábì sallallahu alaihi wasallam tó bá jó yọ pé man salla salatana wastaqbala qiblatana wa aqala dhabihatana fa huwa muslimun ẹni tí ń bá ń kírun táǹkì tó sì ń kọjú síbi táǹkì tí ń bá wa kí bẹ́ẹ̀ tó sì ń pẹran léyà tá a jọ ń jẹ tí ò sọ́dé wọ̀ fa huwa muslimun tó ní mùsùlùmí ni. Ẹ wá dákun idha kana shakhsun sufiyan tẹ́nìkan bá wá jẹ́ Sufi alaysa huwa yusalli salawati al-khams ṣé kò ní máa kírun wákàtí márùn alaysa huwa yastakbilu al-qibla ṣé kò ní máa kọjú sí kíbla ni alaysa huwa yaqilu dhabi'ata al-muslim ṣé kò ní máa jẹran mùsùlùmí ni. tá Ànábì pé mùsùlùmí àwa dẹ̀ ń pè oní Sufi yẹn ní káfìrí. Ṣíà yẹn yusalli wa yastakbilu al-qibla wa yakulu dhabihata al-muslim wa ma dhalika nukaffiruhu aso pe kafiri ni war rasulu yaqulu annahu muslim Ànábì ní mùsùlùmí ni ma dama yusalli li'anna al-ahda baynana wa baynahum tarku as-salat torí pé àdéhùn tó wà láàrin àwa àti wọn ni run man tarakaha taraka al-islam en tó bá ti fi run lẹ̀ tí ó kí ó ti fi islam lẹ̀ wa man aqamaha aqama al-islam en tó bá ti ń ṣe islam tó ti ń kírun ó ti ń ṣe islam. Wa hadhihi as-salat kama fi al-hadith hiya miftahu al-janna irun yìí wà ní kọ́kọ́rọ́ al-janna liman sallaha fẹ́ntì báńkì. Wa qala ta'ala qad aflaha al-mu'minun ó láwọn múmìnì ti jèrè kò sọ pé qad aflaha sunniyun kò sọ pé àwọn onísúnnà ti jèrè kò sọ pé qad aflaha sufiyun kò láwọn Sufi jèrè kò ní qad aflaha shi'iyun kò sọ pé àwọn Ṣíà jèrè ó ní qad aflaha al-mu'minun ó láwọn múmìnì ti jèrè. Man humul mu'minun ó ní alladhina hum fi salatihim khashi'un làwọn tí wọ́n jásí pé wọ́n ń páyà Ọlọ́run nínú ìrun wọn. Idha qamu lis-salati qamu bil-khashya tó bá dìde láti kí pẹ̀lú ìpáyà Ọlọ́run ni wọ́n fi kí. So bí Islam ti jókòó nù kó wá ń kọwọ́ bọ̀ wọ́n ń lòrò nú ara wọn eléyìí ń yọ̀ yìí tọ̀hún ń yọ̀ yìí tìyín náà ń yọ̀ yìí a sì bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀. Jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú àdìsù ni. Níjọ́ tá a wá ń wí faqala Umaru wá ń sọ ń jọ náà Ànábì ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wa pé man ya'si Allaha wa rasulahu ẹni tó bá yapa Ọlọ́run
tó yapa ànábì àyà tí wọ́n ń lò fún wa lónìí nù wọ́n ní faqad dalla dalalan ba'ida wọ́n alẹ́ nìyẹn ti sọnù ìsọnù rẹ̀ ti jìnnà níbo ni wọ́n ní faqad dalla dalalan mubina wọ́n ní ìṣìnà rẹ̀ ti fojú hàn ànábì wa sọ̀rọ̀ man huwa Umar talẹ́ni tó ń pè ní Umar fi janibi rasulillah lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run hina yatakallam àbí ṣé wọ́n sọ pé tá ànábì wá bà lórí àárẹ̀ ọlọ́run ò lè fún níwá yìí ni àbọ́lọ́run ò lè bá sọ̀rọ̀ ni ẹni tí jìbìrìlù ń bá sọ̀rọ̀ jìbìrìlù yukallimuhu wa yu'allimuhu ó wá ní ìtúni bidawatin wa qirtasin ẹ fún mi ní gègé ẹ fún mi ní tàdá ẹ fún mi ní pépà mo fẹ́ kọ nǹkan tẹ́ ẹ máa yẹ̀ wò ẹ ní sọnù faqala Umaru Imam Bukhari ló kún gbà wá pé inna Rasulallah qad ghalabahu alwaja'u Umaru ní rárá ànábì ò mọ tí ń ṣe mọ́ èwo nínú àwọn ànábì pé àárẹ̀ yẹn ó ti affect ọpọlọ rẹ̀ tí ó bá tiẹ̀ kọ nǹkan kò lè kọ nǹkan tí ó da àbí tá a bá sọ pé nǹkan ń ṣe yàn ṣàbí kò ẹni tó mọ̀ pé ẹ fún mi ní gègé ẹ fún mi ní tákàdá àràfà dhalika bi aqlihi ẹ̀yin lẹ sọ fún anú àdìsí yìí pé idha nama ar-rasul la tanamu qalbuhu ẹni tá nàbí bá ń sùn làákàyè rẹ̀ sùn la'anna al-wahya ya'tihi manaman ahyana torí wáyé a máa bá lójú oorun ọlọ́run ò sì ní kò lè mọ tí ó wí èèyàn ní ìtúni bí kitabin wa dawatin aktubu lakum kitaban la tadillu tẹ́ ẹ̀ ní sọnù ṣé kò wá dàrú ó dàrú Umaru ló yarí njọ́ náà kama fi Sahihil Bukhari Umaru gbọ́ ànábì lẹ́nu kò wá sí gbogbo ń ta èrò láti fi júwe Umaru yẹn díẹ̀ ló kù ká júwe rẹ̀ kó ju ànábì lọ díẹ̀ ló kù débi pé wọ́n àdísù kan bẹ tí wọ́n lá ànábì sọ wípé wọ́n ní law kana ba'da nabiyyi law kana ba'dahu nabiyyun la kana Umaru kìlọ̀ pa ànábì mi bá dìde lẹ́yìn ẹni Umaru ní ìbá jẹ́ ṣàpọ́n ti ń dọ́gbọ́n sọ fún wa yìí pé Umaru náà súnmọ́ nùbúwà tọ́lọ́ ń tẹ̀sí sọ pé khataman nabiyyin òpin àwọn ànábì ọlọ́run báwo lẹ́nìkan ṣe mọ̀ pé tó bá já sí wípé ànábì tún lè wà ní ìbá jẹ́ Umaru débi wọ́n tún wá sọ débi pé ọlọ́run fi mí ṣe kò ń gẹ́ níbi nǹkan mẹ́ta tí ó máa já sí pé tóun bá sọ̀rọ̀ ní wáyé ó máa wá yóò wá máa ṣe déédéé ọ̀rọ̀ rẹ̀ kò ní ṣe déédéé ọ̀rọ̀ ànábì wọ́n ń fún un ní fọ́dílù kó lè máa ṣe déédéé pé ọlá rẹ̀ tóbi tí ó máa fẹ́ ṣe déédéé bí ọlá ànábì kó súnmọ́ ànábì tó bá ń sọ̀rọ̀ báyìí Ọlọ́run máa ń jẹ́rìí sí ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn fọ́dílù yẹn wọ́n rọ́ ọ́ ni bí ká máa sọ yìí pé òun ló ṣẹ̀ṣẹ̀ ń sọ fànẹ́bì wípé kayfa yadkhulu ala hadhiwajik al-barru wal-fajir ẹ máa gbọ́ báyìí sọ o sọ pé èèyàn méjì náà pín al-barru wal-fajir èèyàn gidi àtọ̀daràn nínú sàhábà ni wọ́n ti ní Umaru pa àwọn kan léèyàn gidi o nínú àwọn sàhábà ni wọ́n ló pe àwọn kan lọ́daràn o sọ́daràn ń bẹ náà sàhábà tó bá yẹ pé nìkan ló wí wá ló bú àwọn sàhábà ni Umaru ló sì wí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ wọ́n ló ń sọ fún àgbẹ̀ kayfa yadkhulu ala azwajik báwo ni wọ́n ṣe máa wọlé lọ bá àwọn ìyàwó rẹ̀ alibaru àwọn tí wọ́n jẹ́ èèyàn gidi wal fajiru àtàwọn ọ̀daràn àwọn èèyàn kéèyàn afala nadri bil hijaba ṣáà lè fi gàgà dá ẹnu ọ̀nà ni wọ́n ní ìgbà yẹn Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá rántí lọ́lọ́run wá ní la ilaha illallah pé la tadkhulu buyutan nabiyyi wọ́n wá ní sábàbí àdísù yẹn nìyẹn wà lálẹ́ ọ̀pọ̀ àwọn nǹkan yẹn wọ́n rọ́ nígbà táwọn afọ́ntẹ́fsírì bẹ̀rẹ̀ iṣẹ́ ni
wọ́n á ní ọlọ́run wá ní yá àyúwà nẹ̀bí yú ẹ̀yin yá àyúwà nẹ̀bí àbí yóò wá ń pe àwọn ọmọlẹ́yìn ànẹ́bì pé látàdúkùlù buyuta nẹ̀bí yìí ẹ má máa wọlé ànẹ́bì mọ́ o illa an yuhzana lakum àfi tí wọ́n bá yànda fún yín. wọ́n tún wá sọ nínú àyà míì wípé àyà yìí Suratul Ahzab ló wà o. ó yẹ kí n lo àyà òun Suratul Ahzab tẹ́tí kínní kan lẹ́ẹ̀tì bá pé látàdúkùlù buyuta nabiyyi hatta yu'zana lakum ila ta'ami. Naam. Tá bá lọ sínú Suratul Ahzab gbogbo àwọn àyà tá ń sọ yìí náà láti lórí wọ́n nu Suratul Ahzab ṣe ìdírí ẹ̀yin ságídà lọ́wọ́ òun ló kàn lẹ́yìn ságídà. Naam. Nínú Suratul Ahzab ni Ọlọ́run ti wá sọ̀rọ̀ àyà yìí ó wá máa sọ pé Umaru ló mú ronú yẹn wá tó bá ti wá ń sọ̀rọ̀ báyìí àyà wa máa jẹ́rìí sí ọ̀rọ̀ rẹ̀ kéèyàn lè mọ̀ bí ọlá Umaru yẹn bó ṣe lágbára tó ṣòwò àmà fi sọ bẹ́ẹ̀ láti máa fún Umaru ní Quran 33 verse 53. Naam. Wá gbọ́ àyà ni ó ní yá ayyuhal ladhina amanu mo kọ̀ yín tẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run. Ọlọ́run fẹ́ bá wọn sọ̀rọ̀ Umaru ló ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ kalẹ̀ fọ́lọ́run. Irú ẹ̀ náà nìkan máa sọ pé lẹ́yìn tọ́lọ́run ti sọ fún Ànábì wípé tí kèfèrí kan tó jẹ́ mùnáfíkí àbó ṣe bọ́ bá kú la tusalli ala ahadin minhum mata abada wala takumu ala qabrihi. Umaru ló ṣẹ̀ṣẹ̀ wá ń fa Ànábì sẹ́yìn pé ṣe bọ́lọ́run ti ní ó máa kírun sí wọn lára. Ó mẹ́rin yẹn náà nínú Bukhari sọ pé wọ́n ń gbìyànjú láti jẹ́ kí ipò Umaru yẹn kó háì tó fẹ́ lè súnmọ́ pé ìwà ajá Ànábì Ọlọ́run gan bẹ lára ẹ̀ òun ní máa ta Ànábì jíǹbò mi. pé afala yanhaka rabbuka kó tún máa bá Ànábì sọ̀rọ̀ pé ṣọlọ́run ò sọ fún ẹ pé kó o má kírun sí wọn lára ni. mi rò pé gbọ́ gbogbo irú àwọn ìrònú yìí làwọn àfáà kó sínú Islam láti fi gbé ọlá fún Umaru bí wọ́n ti ra ọlá fún Muawiya tí ò lọ́lá kankan nínú Islam lọ́dọ̀ Ànábì. tààrà àwọn àfáà aládìsí gan bí Imam Tirmidhi tó sọ pé kò sí ọlá kankan fún Muawiya yàtọ̀ sí pé wọ́n rà á fún. ó wá ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run la tadkhulu buyuta nabiyyi ẹ gbọ́dọ̀ máa wọlé Ànábì illa an yuhzana lakum ila ta'amin àyàfi tí wọ́n bá yànda fún yín pé ẹ wá jẹun wọ́n bá pè yín pé ẹ wá jẹun ghayra nadirina inahu ẹ sì gbọ́dọ̀ wọlé tẹ́ fi lọ wo àwọn ìyàwó ẹ̀. Inahu yẹn wọ́n gbé ní ìkòkò àmọ́ Inahu àwọn ìyàwó ẹ̀ lọ́lọ́run ń sọ. wa idha walakin àmọ́ idha du'itum tí wọ́n bá pè yín fadkhulu ẹ wọlé àmọ́ ẹ má kàn máa wọlé ẹ̀ tẹ́ẹ̀fì wa máa láǹfààní kẹ́kàn máa rí àwọn ìyàwó ẹ̀ ìyẹn fi hàn pé Ọlọ́run fi àyè privacy kalẹ̀ fún Ànábì àtàwọn ìyàwó ẹ̀ pé ẹ má wọlé ẹ̀. ó ní walakin idha du'itum àmọ́ tí wọ́n bá pè yín fadkhulu pé ẹ wọlé fa idha ta'imtum fantashiru tẹ́ ẹ bá sì ti jẹun tán ẹ máa lọ. wala mustanithina li hadithin ẹ má dáná ọ̀rọ̀ kankan lẹ̀ mọ́ tẹ́ ẹ wàá máa jẹ̀wọ́ mẹ́. ó ní inna dhalika kana yu'dhi an-nabiyya ìmọ̀ jókòó ńlẹ̀ Ànábì máa dá ẹ̀wọ́ lẹ̀
ó ń jẹ́ ìnira fánẹ́bì torí pé àsìkò tó yẹ kó yá àwọn ìyàwó kò ní rí wọn fàyàstàhàyí minkum àmọ́ òun á máa tijú yín kò ní fẹ́ sọ̀rọ̀ kẹ́lẹ́ mọ̀ pọ́rọ̀ ànẹ́bì kì í pọ̀ àfọ̀rọ̀ ọlọ́run ẹni tó ń tijú tí ò ní lè sọ pé kéèyàn máa lọlé ẹ bọ́lọ̀ ń ṣe júwe rẹ̀ yastahyi minkum yóò máa tijú yín wallahu la yastahyi minal haqqi àmọ́ Ọlọ́run kì í tijú àti sọ òtítọ́ ló fi wá ní wa idha sa'altumuhunna mata'an tẹ́ ẹ bá fẹ́ lọ béèrè oúnjẹ lọ́dọ̀ àwọn ìyàwó ànẹ́bì fas'aluhunna min wara'i hijabin ẹnu ọ̀nà kọ́tìnì ìjáàbù ìtóbi ìjáàbù nìyẹn ìyẹn ni mòdìrú mọ́ríkà yìí sọ tí wọ́n ní kí bàbá wa kú pé wọ́n ní kò sí ti ń jẹ́ ìjáàbù ẹni tí bàbá sì sọ ní wípé ọ̀nà mẹ́jọ lọ́wọ́n bá ti lo kẹ́límẹ́tùl hijabi nínú alukur'an kò síbi tọ́lọ́hún ti lò ó fún bòrí khimaru lọ́lọ́hún pé wọ́n wá ń yá khimaru lò fún hijabu torí pé òun náà àjábà nǹkan kọ́tìnì ẹnu ọ̀nà ní ń jẹ́ hijabu ògiri a máa jẹ́ hijabu unseen things téèyàn bá ń lọ nísìnyí tó ń lọ táàrí lọ́ọ̀kan mọ́ òun náà ti àjábà ìjábà mastura bá àti rí ọlọ́run hijabu ló àjábẹ̀ ìntọ́lọ̀ ń lo hijabu fún ní cotton tí wọ́n máa ta sẹ́nu ọ̀nà iza sa'altumuhunna mata'an tẹ́ bá fẹ́ béèrè oúnjẹ lọ́dọ̀ wọn fas'aluhunna min wara'i hijabin ẹ máa béèrè lẹ́yìn kọ́tìnì èyí ń lóbi kan máa ta kọ́tìnì ó ní dhalikum ataharu likulubikum èyí ń ní ó jẹ́ kọ́kàn tí yín náà free ẹ ní máa rí wọn kán máa wù yín tá mo sì láìkì ìyàwó ànábì yìí o wa kulubihinna ọkàn tí wọ́n náà free torí pé yìnyín làwọn náà nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ inú bí àwọn kan náà sàhábà yìí gbé kayfa yamna'una wọ́n sì máa kọ̀ fún wa alla nadkhula ilayhinna àlè wọlé lọ bá wọn láwọn tí wọ́n fámìlì wa ló ń bí káwọn kan tún máa tírẹ́tìnà nẹ́bí yìí pé la imata Muhammad tí mo bá kú láwùsá wíjánná Aisha lèmi ò fẹ́ èyí ló sọ pé tí mo bá kú lọ́lọ́ wọn á ní ma kana lakum an tu'dhu rasulallahi kò lẹ́tọ̀ọ́ kó jásí pé ilé wa máa tírẹ́tìnà nẹ́bí tẹ́ máa kó nira bá ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́mọ lẹ́yìn ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti kẹ́ ẹ máa kó nira bá nẹ́bí wala an tankihu azwajahu min ba'dihi abadan kò sí lẹ́tọ̀ọ́ lẹ́yìn tá nẹ́bí bá kú kẹ́ fẹ́ yàwó ẹ̀ ìyẹn ló sọ fífẹ́ yàwó ànẹ́bí de wọ̀ àmọ́ kò sọ fífẹ́ yàwó ẹlòmíì de wọ̀. wọ́n inna dhalikum kana inda Allahi azima bẹ́ẹ̀ yẹn bá dánrú ẹ̀ wò lẹ́yìn ikú ànẹ́bí ọ̀rọ̀ ńlá ló dá. so eléyìí náà jẹ́ nínú àwọn àyà tí wọ́n máa ń lò pé lára àwọn àyà yìí tó jásí pé wìláyà tí ń bẹ lára Umaru radiyallahu ta'ala anhu tó bá ti wá sọ̀rọ̀ báyìí wọ́n ní wufiqtu fi thalathin ibi nǹkan mẹ́ta lọ́lọ́run ti fi mí ṣe kòńgẹ́ tó yẹ pé tó bá ti sọ báyìí ọlọ́run ó mọ ọ̀rọ̀ wá lórí ẹ̀ ni. ṣàmà yìí pé Umaru kan yìí náà ni wọ́n ló sọ wípé lawla khashitu tí ìbá ṣe pẹ́rù ń bà mí an yakula nas zada Umaru fi kitabillah pé Umaru ti fi kún Kùránì ni lakatabutu hayata rajimi nba kọ pé kán máa lẹ́yìn ló kò sínú rẹ̀ tó sì jásí pé àfàìkọ́ rẹ̀ àwọn àfáà náà fọpọlọ gbé wọlé wọ́n ní àdìsù yẹn ti pa ayé alukurani yẹn rẹ̀ lọ́rọ̀ tọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀ ìyẹn nìkan tí ò mọ ti ń ṣe ń jò ní òun tó wá ní ẹ̀yìn náà lẹ sọ yìí pé kò sí rájímù mọ́ ń bo ni rájímù wá wà ní Kùránì ọlọ́ni azani yàtú wà zani ẹni bá ṣe ṣìnà lọ́kùnrin àti lóbìnrin fájìlì dú ẹ lù wọ́n àtọ̀tún àtòsí mi àtàjálda ọlọ́run wàá fi sí pé abilékọ kò bílékọ ó tó wá ní èyí tó wá jẹ́ ẹrú ìyà tí ó jẹ́ ó máa jẹ́ ìdajì 100 tí ó máa jẹ́ 50 tó bá lọ jẹ́ ìyàwó ànábì ni yóò jẹ́
100 ẹgbàá méjì ṣé wọ́n máa pààyàn láti pèlé ni àbí wọ́n máa pààyàn láàbọ̀ tí ò fi ní kú àwọn afáàdẹ̀ mú gbogbo ohun tọ́lọ́ ń gbé kalẹ̀ yẹn wọ́n sì mú orí rẹ̀ wọ́n sì kodò wọ́n wá lọ gbé ìdájọ́ bíbélì wá wọ́n sọ ẹ́dà dísù ànábì Muhammad tábà wá ń sọ èmi ò ní ṣe làákàyè kóun náà wò nǹkan yìí mà rí bẹ́ẹ̀ lóòótọ́ òun kàn rí pé wọ́n fẹ́ gbé ọlá fún Umaru kó lè máa jásí pé Umaru yẹn náà wéètì ẹ̀bí wéètì ànábì ni. kayfa yatakallamu ar-rasul wa yaqulu Umaru diddahu ànábì ó máa sọ̀rọ̀ Umaru ó máa sọ ìdàkejì rẹ̀. irú ọmọlẹ́yìn wo ló fẹ́ jẹ́ sọ́dọ̀ ànábì ibi mo ti lọ náà ni wípé wọ́n wá ń ra ọlá fún Umaru political ambition ìjọba ìsìláàmù yìí a máa gbà lọ́wọ́ ànábì tó bá kú ni òun ló bí kán máa ná ààrẹ kí ló lè fà á kí Buhari ló ń fẹ́ sáyìn ìwé kan kó sì fẹ́ sáyìn ẹ̀ tó sì lágbára rẹ̀ tó nífẹ̀ẹ́ tó rẹ̀ kẹ́nìkan wá ní rárá ẹ gbọ́dọ̀ fún ní báyìí olúwa rẹ̀ lọ. Ànábì wa ní ìtú níbi kìtàbín ẹ fún mi níwèé wà kìrìtọ́sìn ẹ fún mi tàdá ẹ fún mi bí ìwé akutubu lakum kìtàbán kí n kọ àsọọ́lẹ̀ kan fún yín tí ó máa jásí pé la tadillu ba'di ẹ ní sọnù lẹ́yìn mi. níjọ́ náà Umaru ló yapa Ànábì èmi kọ́kọ́ mú kọ́ Bukhari ló kọ́ rahmatullahi alayhim ajma'in ó ní inna rasulallah òjíṣẹ́ Ọlọ́run tí ń sọ̀rọ̀ yìí qad ghalabahu alwaja'u àárẹ̀ tí ń ṣe òjò ọmọ tí ń ṣe mọ́ àárẹ̀ tí ń ṣe òjò ọmọ tí ń sọ mọ́ àmọ́ ó mọ̀ pé báyìí lòun ó béèrè àti tàdá àti gègé tọ́lọ̀ ń dẹ̀ sọ pé núùnù wal qalami wa ma yasturun kò gbàgbé ó sì fẹ́ kọ́ nǹkan Umaru ló búlọ́ọ̀kù ẹ̀bẹ́ kò ní kọ́ níjọ́ tá à ń wí Umaru ń sọjọ́ asibuna kitabullah bí ipò òun lọ́lọ́wọ́n bá rán sáwọn sàhábà pé alukurani ti tó àwọn ṣe bẹ́ẹ̀ yìí lẹ́ ń sọ fún wa nínú súnà pé man kharaja an imamihi nínú Bukhari náà ni o ẹnikẹ́ni tó bá jáde lábẹ́ àṣẹ aṣáájú rẹ̀ famata tó sì bá bẹ́ẹ̀ kú ẹni mẹ́ta maytatan jahiliyya ẹlẹ́niyẹn kúkú aláìmọ̀kan pé ikú kèfèrí ló kú Bukhari náà ni o tẹ́yìn sọ fún wa pé èèyàn ò gbọ́dọ̀ ṣe khuruj gbogbo ń tó lórí bá ti ń sọ lọ́dọ̀ àwọn afáàsùn náà èèyàn gbọ́dọ̀ gbá ni ó dá o kò dá o èyí tá nẹ́bí wá sọ bó ti dá tó yẹn Umaru kharaja anu ó sì wà nù Bukhari wípé man kharaja an amirihi aw an imamihi famata mata maytatan jahiliyya ẹni bá jáde lábẹ́ àṣẹ aṣáájú rẹ̀ gẹ́gẹ́ bí n tẹ́ kọ́lẹ̀ ẹlẹ́niyẹn kú ní kú káfìrí ni kò sì lè ríjọba ọ̀run ìyún ni wọ́n fi máa ń sọ pé a gbọ́dọ̀ protest nínú àkídà wọn ìyẹn lọ̀rọ̀ táwọn Ikhwanu dá lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n gbà pé ń tàn pé ní mọ̀zọ́hárà ká fi ẹ̀hónú hàn síjọba tí ò ṣe dáadáa ó yàtọ̀ sí khuruju pé ìjọba pàṣẹ ayarí fún. àdìsù yẹn náà ń bẹ o àdìsù yẹn ò lè ṣiṣẹ́ lára Umaru mi rò gbogbo kò ṣiṣẹ́ lọ́dẹ̀ bọ́ kharaja ani nabi ó jáde kó lábẹ́ àṣẹ àná Muhammad torí pé njọ́ tó ń sọ̀rọ̀ yẹn kò gbá wá yìí òun wá ń dẹnu sọ pé asibuna kitabullah ìwé Ọlọ́run ti tó wa ò ní kàn kankan ó dà ń bolẹ̀ tí wàá rádìí tó bá yẹ pé ọ̀rọ̀ yìí náà ń jọ náà bó ti rí nìyẹn tí ì ṣe pé wọ́n lò fún ṣèlú ni pé asibuna kitabullah kò fi súnà kún o ó ní asibuna kitabullah Kùránì ti tó wa wa kathira al-lughat làwọn èèyàn bá yarí àmọ́ àwọn tí wọ́n ń yarí agbára mélòó ni wọ́n ní àwọn kìbá àwọn sigar àwọn kéékèèké inú tínú fi wá bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé kúmù anni ẹ kú lọ́dọ̀ mi
la yanbaghi indi tanazu'u kò lẹ́tọ̀ọ́ kẹ́ wá máa pariwo lé mi lórí ṣé inú ànábì dùn tó fi kú nù ìwọ náà bí rẹ̀ léèrè bí àfa kan jẹ́ pé ńgbà táfa rẹ̀ ń lọ ìrìn àjò tó yẹ pé ìrìn àjò kú tí ò ní dé ó láfa mi ń bínú èmi náà ń bínú àfa mi wà lọ́ọ̀kan èmi náà ń wo lọ́ọ̀kan la ilaha illallah bí àfa rẹ̀ jẹ́ lówó subhanallah tòró òun ti mọ̀ yí pé àfa ò lè survive ẹni tó ń ṣàárẹ̀ kú lọ́wọ́ lèèyàn wá ní láàánú tó máa sọ yí pé bàbá jẹ mí lówó tí ìbànújẹ́ yẹn náà wá ń bá bàbá nì wípé ẹ bá ń bí léèrè owó wo mo jẹ àkáǹtì mẹ́ta mo ní ọwọ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wá mi èé sì gba owó púpọ̀ bíi 200 naira njẹ́ ó bá lágbára jù ní 1000 owó lè kéwú bàbá ní ọwọ́ rẹ̀ ló wà owó mọ́sálásí àkáǹtì rẹ̀ òun náà ló wà ńbẹ̀ ọwọ́ rẹ̀ ló wà èyí táwọn èèyàn tún fún èmi fúnra mi òun ló kó dání níbo mo ti wá jẹ lówó ìbànújẹ́ yẹn náà mú bàbá yẹn tó bàbá yẹn nú jẹ́ pé kí lágbájá máa ní mo jẹun lówó kẹ́lẹ́ mọ irun tó ṣẹlẹ̀ lójú ayé ànábì náà ó ṣẹlẹ̀ lójú ayé Sheikh Adama ní pé ó kú kété maradul maut àárẹ̀ kú ti Sheikh Adama náà ṣe Umaru ló wá yarí pé ànábì wa ni kumu anni ẹ kú ó lé wọn pé la yanbaghi indi at-tanazu' kò lẹ́tọ̀ọ́ eléyìí ní ìsìnkì kìí pé mo kó tó bá yá ń sàwọn kan lè ní tíra ṣíà ló ti ń kà tíra Sahih Bukhari ni kò lẹ́tọ̀ àwọn àfáàní wa máa fúnra wọn fún láwọn ìtumọ̀ tí ó sweet ní táwọn fẹ́ kó má lè jẹ́ àbùkù fáwọn tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí. ok ń gbọ́ ọlọ́run ní man ya'si Allaha wa rasulahu tẹ́ ń sọ lórí ọ̀rọ̀ rùgbọ̀n man ya'si Allaha wa rasulahu tẹ́ ń sọ lórí ẹni tí ṣòkòtò rẹ̀ ò kanlẹ̀ man ya'si Allaha wa rasulahu tẹ́ ń sọ lórí ẹni tí ò ẹ̀hà man ya'si Allaha wa rasulahu tẹ́ ń sọ lórí ẹni tí tó ń dọ̀bálẹ̀ fáwọn òbí rẹ̀ ẹ dákun èyí tí Umaru ṣe yìí ááyà yẹn ò ṣiṣẹ́ lọ́dọ̀ tiwọn pé man ya'si Allaha wa rasulahu ògbọ́n tálùkùránì sọ ni wọ́n ní ittabi'uhu la'allakum turhamun ẹ tẹ̀lé Ànábì kẹ́ lè ráàánú gbà ittabi'uhu la'allakum tahtadun ẹ tẹ̀lé ara rẹ̀ lẹ́tì rí mọ́nà Umaru yapa rẹ̀ ńjọ́ náà wọ́n sì yarí tẹ́nìkan ò lágbára láti sọ pé Ànábì kọ́ Ànábì dẹ̀ bínú pé ó yá kumu anni ẹ kú lọ́dọ̀ mi ẹni tí wọ́n ní kò mọ tí ó ń ṣe nu ṣẹ́ni tí àárẹ̀ ti kó bá làákàyè rẹ̀ ní wàá mọ̀ pé kumu anni ẹ kú òǹbí la yanbaghi ṣe wà pé Ànábì fúnra rẹ̀ ó ti wà frustrated gẹ́gẹ́ bí onítìjú tálùkùránì pé yastahi minkum onítìjú là Nábì kó tó lè voice out ẹ wo orú àbùkù àti ṣe ridiculous gẹ́lẹ́ ń gbé tí wọ́n ridicule Ànábì tí ò jọ Ànábì mọ́ tóun náà fi wá bínú pé kumu anni ó yẹ kú lọ́dọ̀ mi la yanbaghi indi at-tanazu' kò lẹ́tọ̀ọ́ kọ́ ẹ pọ́dọ̀ mi lẹ́tì wá máa fa lẹ́ẹ̀ma pariwo ní mi ò lẹ́nu mi ò ní tọrọ. níjọ́ náà Ibnu Abbas pẹ̀ láwọn tí wọ́n yarí ar-raziyya kullu ar-raziyya ma hala baynana wa bayna kitabillah pé kí ló fẹ́ kọ́ di wa nínú tó fẹ́ kọ́ yìí pẹ̀lú al-Qur'an ṣáfẹ́ dàmọ́ Qur'ani ni kò kú ní ká gbé Qur'ani wa kó ń kọ́ sí àmọ́ Umaru lágbára láti sọ yìí pé lawla khashitu an yakula an-nas zada Umaru fi kitabillah lakatabtuha
níbi táyà kó Umaru fún rẹ̀ dé gẹ́gẹ́ bí ọkùnrin pé òun kò òun bá kọ́ níbi pé ọ̀rọ̀ táwọn èèyàn sọ ni àfàìkọ́ náà ìdájọ́ yẹn mùsùlùmí máa ń lò. wọ́n gbé Umaru sí bí ànábì ni nínú ọkàn àwọn kan tó máa rí pé àfọ́dílùú àdìmún ladayhim fi qulubihim ipò Umaru yẹn tóbi nínú ọkàn wọn. sọkọlọ kó ṣíjú àánú wa kó ràn wá lọ ẹnu tí mo fẹ́ lò ń bẹ̀ nù àdíìsù tí mo kà yìí o èmi ò ní kò kú sọ bí tó wà ó bá àdíìsù yìí pàdé nínú Musnad al-Imam Ahmed mo ti sọ àwọn ibi tá a lè ti rí ó bá nínú Sahih al-Bukhari tó bá lọ ka kitabul ilmi báàbù kitabatil ilmi ó bá ń bẹ ó láwọn àyè tó pọ̀ ń bẹ tó bá lọ ka Sahih Muslim ó bá nínú al-wasiyya wọ́n tún wá pè ní báàbù tarikil wasiyya liman laysa lahu shay'un yusi fihi ẹ wo ní tí wọ́n sọ wọ́n pè ní ojúpọ̀nà ibi tá a ti kẹ́kọ̀ọ́ pé ìfiwàsíyà lẹ̀ kéèyàn yẹn má kọ nǹkan kan lẹ̀ fẹ́ni tí ò ní tó fẹ́ kọ nǹkan lé lórí ìyẹn fi hàn pé Umaru rí pàdánù bí ò ní tí ó kọ náà ṣe kọ fún. so ìyíhùn jẹ́ ọ̀rọ̀ kan àwọn ibi tí ẹ ti bá a pàdé nu tí èyí ṣe pé bóyá mẹ́bi ọ̀rọ̀ téèyàn ronú sọ kìí kú ṣe pé bóyá mò ń bú sàhábà nísìn in tó ṣẹlẹ̀ tálùkùránì ń sọ là ń rìlẹ́ẹ̀tì mára wọn àwa ń béèrè yìí pé kí ló dé ṣànábì ò ní àsọọ́lẹ̀ ni èyí tó fẹ́ kọ tí wọ́n jẹ́ orí kọ ní gbangba yẹn tá ń sọ pé kò kọ́ fáwọn míì torí pé ànábì Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run ni tá a bá tún wo alukur'an tó bá ka suratul Hujurat wá gbọ́ bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ ìbá ànábì lò téèyàn ó fi mọ̀ yí pé irú wà yẹn èèyàn ò lè wú pẹ̀lú ànábì kó bọ́lọ̀ ń lé lójú ayé ànábì kódà látìgbà tá ànábì ò sí mọ́ níbi Ọlọ́run bá ti ń sọ yí pé la yajaru dàgbò suratul Hujurat náà ni báwo tó bẹ̀rẹ̀ suratul Hujurat yẹn náà òun náà ni Quran 49 kàálà táyà kínní ọlọ́ni ya ayyuhal ladhina amanu mọ̀pẹ̀yìn tẹ́ nígbàgbọ́ nù Ọlọ́run la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi la tuqaddimu ẹ má ṣíwájú ànábì sọ̀rọ̀ níwájú ànábì kànábì ó sọ̀rọ̀ kẹ́ wá gba ọ̀rọ̀ mọ́ ẹlẹ́nu ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kọ́lọ́hún ó tó sọ nbọ ní Umaru tí ń wá ń sọ yìí pé ẹ ṣe báyìí lọ́lọ́run fi wá ń dá lóhùn la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ẹ má gbà wájú ọ̀rọ̀ sísọ ṣáájú kọ́lọ́hún tó sọ ẹ sì má gbà wájú ànábì kó tó sọ wattaqullaha ẹ páyà Ọlọ́run torí pé Ọlọ́run mọ̀ pé àwọn kan fẹ́ máa sọ̀rọ̀ sí ànábì lẹ́nu ló bí ọ̀rọ̀ yìí ẹ má sọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu ẹ má sọ̀rọ̀ sí ànábì lẹ́nu ẹ lè béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́ ẹ má dájọ́ fún ẹ má dájọ́ lọ́lọ́run lọ́wọ́ pé la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ẹ má gbà wájú Ọlọ́run láti máa sọ̀rọ̀ ẹ sì má gbà wájú ànábì láti sọ̀rọ̀ wattaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀ torí inna Allaha sami'un alim ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ Ọlọ́run máa gbọ́ ó sì mẹ́ni ó sọ sami'un ó gbọ́ ní tẹ́ ń wí ó sì mà wọ́n ti ń wí ó tún wá tẹ̀síwájú ní ayé ẹlẹ́kejì pé ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run kèfèrí lè ṣe bẹ́ẹ̀ amẹ́ni Ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ ó ní la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má gbóhùn sókè tóun yóò wá ga ju tànẹ́bì lọ àmọ́ níjọ́ náà wọ́n gbóhùn sókè ó ju tànẹ́bì lọ tànẹ́bì bínú pé kú mọ́ àní ẹ kú ọlọ́dọ̀ mi
la yanbaghi indi tanazuhu kò lẹ́tọ̀ sí láti máa pariwo kẹ́ rí mi fín. Kùránì Ọlọ́run sọ kalẹ̀ fáwọn ni o nígbà táwọn ò sí máa ló kàn wá o. la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má jẹ́ kó ohùn yín ó máa ga jù ta nábì lọ. wala tajaru lahu bil qawli ẹ sì má máa jágbe pẹ̀lú rẹ̀ tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ máa pariwo mọ́ bil qawli níbi ọ̀rọ̀ sísọ kajari ba'dikum li ba'din gẹ́gẹ́ bí kabinu yín ti máa pariwo mọ́ra yín. sàpé ẹni tí ó sọ tí fanfa ó fi dé ipe kọ́dígà lábàáhu àlùwájà ọ̀hún pé kọ̀mẹ́ntì ń ṣe mọ́ sọ̀rọ̀ ojú lásán ni sànẹ́bì. Ọlọ́run wá ní ẹ má ṣe bẹ́ẹ̀ àǹtàbàtọ̀ àmẹ́lùkùn kó má lọ di pé gbogbo iṣẹ́ tẹ́ ẹ gbáyé ṣe yóò bàjẹ́. wa antum la tash'uruna ẹ̀yin ò sì ní mọ̀ àwa ni wọ́n wà máa lo àyà yìí fún àwọn tọ́lọ̀ ń sọ kalẹ̀ lé lórí tó tún wá wùwà yẹn náà àyà yìí ò ní ṣiṣẹ́ lára wọn mọ́. abọ́gbọ́n tí Al-Qur'ani sọ ni pé tẹ́ ẹ bá dánrù ń tàn wí wo àǹtàbàtọ̀ àmẹ́lùkùn irun àwẹ̀ yín ṣàkà yín yóò bàjẹ́ ṣáratì ni àfàìṣe bẹ́ẹ̀ níṣẹ́ yín ò ní bàjẹ́. wa antum la tash'uruna ẹ̀ sì ní mọ̀ pé ó ti bàjẹ́. ó wà ní innal ladhina yaghudduna aswatahum inda rasulillahi ṣòwárà àwọn tí wọ́n já sí pé àwọn mẹ́rẹ̀ ohun wọn lẹ̀ lọ́dọ̀ ànábì ó ní ulaika alladhina imtahana Allahu qulubahum littaqwa onírú àwọn ẹ̀yẹn lọ́lọ́wọ́n bá ti kún ọkàn wọn kẹ́kẹ́kẹ́ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. lahum maghfiratun Ọlọ́run bá yọ́nú sí wọn wọ́n rà foríjì lọ́dọ̀ Ọlọ́run wa ajrun adhimun bẹ́ẹ̀ ni wọ́n tún wá rí ẹ̀san ńlá gbà tí ń ṣe àlìjánnà. abayna alladhina yunadunaka min wara'il hujurati àmọ́ àwọn tí wọ́n máa wà lẹ́yìn ògiri tí wọ́n máa pé mọ́mọ́ tí wọ́n máa pariwo Ọlọ́run ní akitharuhum la ya'qiluna èyí tó pọ̀ nú àwọn yẹn wọn ní làákàyè o àwọn táwọn sọ yìí náà nú àwọn sàhábà ni o. ẹnjìní àwọn tó sọ ẹ má gbóhùn sókè ẹ má pariwo mọ́ ẹ má pè é bẹ́ẹ̀ tí ń bá wọn ara yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá ṣe àfàìṣe bẹ́ẹ̀ níṣẹ́ yín ò ní bàjẹ́. ó tún wá mú ìran kan nu ìran kejì ó láwọn ẹ̀yìn àwọn tí wọ́n mẹ́rẹ̀ òun ńlẹ̀ ó sọ ẹ̀sọ́ wọn. ìran kẹta àwọn yẹn pé ní àwọn ó máa bọ̀ pẹ́ láàrin fún ọmọ pé Muhammad ní lẹ́yìn ògiri ó ní wá akitharuhum la ya'qiluna ṣòro pa àwọn yẹn àwọn ò ní làákàyè. ó tún wá ní walau annahum sabaru tó bá yẹ kí wọ́n bá lè ṣe sùúrù ni hatta takhruja ilayhim títí kó o jáde sí wọn lakana khayran lahum ìbá dá fún wọn jù. wallahu ghafurur rahim torí pé Ọlọ́run bá oníyọnu aláàánú ni. ibi táyà ẹ̀ dé lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nù èyí ṣé wọn náà rí báyìí Kùránì ti lọ. ibi ìlà àdàdúró sí lálẹ́ yìí tí ó máa jẹ́ ìpele alákọ̀ọ́kọ́ lórí wípé báwo ni wọ́n ṣe sin òkú ànábì lára àwọn wàkáyàwó àwọn ìṣẹ̀lẹ̀ àwọn incident kìí ṣe accident ò gbọ́ not by accident incident ni in tó mọ̀ọ́mọ̀ tó ṣẹlẹ̀ kìí pé ní tó wá lájálù ẹni tó ní nǹkan ṣe ànábì kò lè kọ nǹkan lẹ̀ fáwọn ọmọ kò wá accidental o ó mọ̀ọ́mọ̀ ni o ẹ dákun àrífín wọn ló lè tó bẹ́ẹ̀ níwájú ọ̀gá tọ́lọ́ ẹ̀ńtẹ́ ń pè láṣáájú ayé aṣáájú ọ̀run torí pé kí ni nǹkan kan ń bọ̀ wá tí ó jẹ́ kí wàhálà wá ṣẹlẹ̀ lẹ́yìn tá nàbí ò bá sí mọ́ torí pé kó wá ló ń wá agbára bí wọ́n bá ṣe ń rọ àdísù fún Umaru láti fi dá lọ́lá ni wọ́n ń rọ fún Abubakar náà láti fi bu ọlá fún wọ́n sì lọ́lá kò dìgbà tá a bá ẹ̀ṣẹ̀ ń bu fún wọn Ọlọ́run ti dá wọn lọ́lá
so nítorí bẹ́ẹ̀ Ọlọ́run dákun ṣíjú àánú wò wá ibi ni àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbàtà tún wá bẹ̀rẹ̀ wá sí yẹn ara yẹn tún ó ṣáàrí bí mo ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ alhamdulilayi rabbil alamin Ọlọ́run tún ní kí àlàáfíà yẹn ṣe bí ẹni tí yóò tún dìde k'Ọlọ́run kó ṣe dáadáa fún wa kó ṣíjú àánú wò wá kó má dẹ ẹnìkan kan wá láàmú la ilaha illallah muhammad rasulullah bàbá wa mudirul markaz adamallahu hayatahu Ọlọ́run járí bàbá náà pẹ́ Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún wọn àdúrà àwọn tá a máa ń sábà ṣe ní gbogbo ìgbà a ní dákẹ́ bá a ti máa ṣe lọ́nu tàlàáfíà ni ó máa pe kélé sí k'Ọlọ́run sì mọ Ọlọ́run dẹ̀ ń bá wa gbà á mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí ó dà pé ìjẹta àbí ìjẹrin náà kọ́ ni nígbà mo parí àdúrà wọn Ọlọ́run wá fi wọ́n hàn mí àwọn ẹni Ọlọ́run wàláhì wòlíì ni bàbá o ìwọ tó bá gbà lò nígbà o wòlíì ni wọn o mo ṣàdúà wọn èmi á máa ṣàdúà wọn ní sùjúdù dáadáa bẹ́ẹ̀ mi ti máa ń ṣe nù pẹ̀lú gbogbo àwọn àfáà míì tí mo ń láṣàyàn pé mò ń ṣàdúà fún wọn ṣùgbọ́n orí ìforíkan ẹlẹ́mi ti máa ń ṣàdúà wọn nígbà mo wá parí àdúà yẹn tí wọ́n wá fà mí dìde wọ́n wá fà mí mọ́ra inú wọn dùn wọ́n ṣàdúà wọ́n gbá mi lẹ́yìn ọrùn báyìí ní gbàgbà alhamdulillah ìyẹn náà já mọ̀ pé Ọlọ́run járí bàbá náà pẹ́ kó bá wa ṣe dáadáa fún wọn lọ́la la ilaha illallah allahumma ya man kashafa durra ayuba wa kashafa durra yaquba allahumma ishfi likulli maridin yata'allamu wa la yatakallam اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد الله الإلوري ولكل روح أجست عن النوم بسبب المرض ربي أرح ثم أون ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك أنت عليم حكيم لقد جاءكم بإلاف إن أعطينا فاتحة بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم نعم àwa ṣàdúrà fún gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ aládùúró tì wá àtàwọn bọ́dà wa tọ́lọ́wọ́n bá ní ká máa dúró tì wá níbi ìfẹ́ ìdásítọ̀ Ọlọ́run Ọlọ́run bá wa dá sọ̀rọ̀ ní kálukú wa bàbá wa Adégbìtẹ́ nílùú Òṣogbo ọba àlùbáríkà àpàrà sígbà ọlọ́mọdé wọlé tọ̀ wọn àlékún àláfíà ara àlékún ìdẹ̀ra Ọlọ́run bá mi ṣe fún wọn gbogbo nǹkan tọ́lọ́run ti fi dùn wọ́n nú Ọlọ́run má fi pa wọ́n lẹ́kún gbogbo tí wọ́n fà láfíà àkójọ Ọlọ́run dákun má jẹ́ kó wọn ta tẹkuntẹkun àwa náà má jẹ́ káwa náà kó tiwa náà ta la ilaha illallah bàbá wa ẹnjìnìá Odùọlá Ọlọ́run bá wa ṣíjú àánú wọn lára àwọn bàbá tí wọ́n fẹ́ràn wa tí wọ́n máa pè wá dáadáa ni wọ́n lè ṣe ká má pè Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn bákan náà àfáwà Sa'idu Kaka wa ọmọ ìyá mi dáadáa Ọlọ́run níjó bàjẹ́ fún wọn àfáwà Abubakar Jamal Ọlọ́run bá mi ṣíjú àánú wọn Dr. Nasir Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn Dr. Ọlọ́kọ̀ àti gúrú àwọn náà ti pẹ́ Ọlọ́run bá wa ṣíjú àánú wọn bákan náà àfáwà Jamalu Abubakar lára àwọn tí wọ́n ń ṣe dáadáa púpọ̀ ni wọ́n Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn bákan náà àfáwà Bákí Gbàgbà Ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa ràn wọ́n lọ́wọ́ kárí gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam tí wọ́n ń dúró tì wá dáadáa wọ́n pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú wọn Ọlọ́run dákun mọ́ da wọn dára wọn gbogbo àwọn tí wọ́n ń kún wa lọ́wọ́ bíyẹn lórí ọ̀rọ̀ dátà ní Ọlọ́run bá wa kún oníkálukú yín lọ́wọ́ Ọlọ́run dákun mọ́ dojútó oníkálukú yín o lọ́la la ilaha illallah gbogbo àwọn tí wọ́n sì jẹ́ aládéhùn náà Ọlọ́run bá wa ṣíjú àánú wọn kò sì bá wa ṣe dáadáa fún wọn mọ́ fẹ́ nìkan kan lẹ́nu wọn o mọ́ fi ìyà jẹ wọn Ọlọ́run mọ́ sì dà wọn láàmú Ọlọ́run dákun mọ́ jọ wọn ráre lọ́la la ilaha illallah àfáà Ilésanmí alájà Ilésanmí Bùkọ́lá Ọlọ́run bá wa ṣíjú àánú òyìn o kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ má jẹ́ kọ́rọ̀ yín dàrú o Ọlọ́run bá wa jẹ́ kẹ́ rí ayé lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kẹ́ ẹ sì ló pẹ̀lú dẹ̀ra apádà sígbó apádà sígbà Ọlọ́run níjó wọlé tọ̀ yín bí akil hayyil qayyumi alladhi la ta'khudhuhu sinatun wala nawm kárí gbogbo àwọn ọmọ ìyá wa ay Ògúnbẹ́kún Ọlọ́run bá wa ṣíjú àánú ẹ̀yin náà bákan náà gbogbo àwọn tí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ ètò bọ́gláàrì tá à ń ṣe nínú mọ́ṣáláṣí tó já sí pé gbogbo ń ta bùkátà ń bẹ nǹkan bíi almost 400,000 naira ní Ọlọ́run dákun Ọlọ́run ràn oníkálukú wa lọ́wọ́ kó ṣe dáadáa fún wa because a ti ní gbogbo fáànù tí mọ́ṣáláṣí yẹn ó lò kanlẹ̀ ó wá kú bọ́gláàrì tó pé tí ò bá sí bọ́gláàrì ń bẹ
àwọn èèyàn ń ja ọlọ́run lólè ní ìsìn wọn àti ẹ̀fẹ́ tújú lé ọlọ́run mọ́ so àwọn tí wọ́n bá jó lóràn lọ́wọ́ ọlọ́run bá ara yìí náà lọ́wọ́ kó sì ṣe dáa fún ní kálukú wa eléyìí tá a wí yà á ṣe ojú òpó lẹ̀ nígbà tá a bá ṣì á máa fi yẹn náà torí pé àní pẹ́ aago 10 àbọ̀ agbọ́dọ̀ máa lọ torí pé ẹnjìníà ṣì ń lọlé so láti lọ padà sílé kọ́lọ̀ ń kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ la ilaha illallah so a ṣe ojú òpó lẹ̀ a máa fi yẹn ẹ bá ń fi yẹn kọrin. Bọ́dí karramuna bani Ádámọ̀. Ádámọ̀ sọ mímọ́ kí ẹ kọ́ àtàkàrà. Ọlọ́lá ló ṣe Ádámọ̀lìyà lórí iṣẹ́ alẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn kọ́ púpọ̀ kò kéré àkúlẹ̀ fani ọba ní ojú. Ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìwà Ádámù kọ́ wà ní gẹ̀ẹ́. Aluma Ayubaji owó labí Ibrahim ọlọ́pàá àṣìwà fún abájẹ yabide àyìnà adésanya ọlọ́pàá àṣìwà ọlá tó jí ọlá ọlọ́pàá àṣìwà ọjọ́lá ní adéọlá àbúrásí alájà bíyàlá àpàlà ṣíkú àpàlà ṣíkú ọmọ wa tẹ́lẹ̀ sàdúrà ọlọ́pàá àjọ ìwà àpàlà ṣíkú ẹ̀yìn wọn náà ọlọ́pàá afawa aja Fatima Abdul afawa Rasul afawa Hasan Sharif Tiba al-Imam Abdul Fattah Zakariya bakana afawa Ismail Awad bakana afawa Sheikh Az-Zaman Waliyullah wala barka padà lẹ́yìn ìgbà kankan ọlọ́pàá padà lẹ́yìn ọ̀ àṣírí mọ̀kúnlẹ̀ jẹ́n bí akele ayélujára kàlí kọlọ́ba ajó ní ìjọba gbà lọ́dọ̀ ọlọ́mọdàlú lẹ́yà bákan náà afáwa Suleiman al-Mubarak ọlọ́pàá aṣíwá ọlọ́pàá ilẹ̀ al-Miskin lílẹ̀ àdìgbò Ismail ọlọ́niwájú ọlọ́pàá gbàgbé báwa fún ní tẹ́fẹ́ bákan náà afáwa darúkọ lẹ́nu fún àwọn adéoyè adéwálé ọlọ́pàá fi dúró àdúgbò àbúrò wa ṣe dáadáa fún yín wọ́n ta ìdára yín nígbà tó ṣe ìjọba afọwọ́ wahab abbas abiola ọlọ́pàá fi ilẹ̀ afọwọ́ sa'id oyiola ọmọ alibarika ọlọ́pàá tó dáa oyè bọ́lá abdulaziz ọlọ́pàá aṣèwà adéoyè ọlọ́wọ́ ní yorùbá lọ́la ọlá tó jí ọlá ọlọ́pàá ṣe dáadáa fún wọn lẹ́yìn náà bá tó adéoyè afawa Hasan Abu Hasan ọlọ́pàá àṣìdára fún wọn láti máa alùbárà ọlọ́pàá àṣìdára fún kárí gbogbo àwọn afọwọ́ àṣìdára sábà ó wọlé ajá àbíkẹ́rì ìṣàdúrà fún ẹja ló ní bó múná ní ìjábí ọlọ́run yóò bàjẹ́ ò lọ́dàdà afọwọ́ làbáyíkà nìkan ìlà àfikà ọkọ̀ bàlá ayẹyẹ ọlọ́pàá àṣìdára báwọn kí àwọn ọ̀tá ti ọlọ́run jẹ́ kí ọlọ́run àti alámúdára ألم تر كيف فعل أصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كأسفل مأكول بسم الله الرحمن الرحيم لإله قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ọlọ́pàá àjọ oníbẹ̀ bákan náà gbogbo wa tá a ti wà lórí ètò àṣàdúrà fún àbá wa abẹ́gbó ìwàgbóyè ìṣúwé àlẹ́àmẹ́ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọlọ́pàá àṣàdúrà lórí ìgbà wọ́n fẹ́ tó kọ́ wálẹ̀ ìlàlá kọlọ̀ṣà ilé àwọn àdìsẹ́ ọlọ́pàá wa ṣe dára fún un wa muslim ṣínáìkì ọlọ́pàá wa hasan sharif tí ọlọ́pàá wa ṣe dára fún un wa ẹ̀ṣẹ̀
الجبال gbogbo ibi adé náà pàdé pé wá dámọ̀ ìgbà yìí àti náà gbọ́ ayàdọ̀ yìí láti fi bímọ tún wáyé láti wá dámọ̀ nínú ayé kò sí bí gáàsì iṣẹ́ àdámọ̀ yìí ti pọ̀ àti ولا أجا وعائشة أجا رامت فواشنا بقوا واني وانا رجبا ويكال مباراجنا داكوا نكينا رجي وماتيو إنو أدوار ما بسيطوا أنوري بورجينا تسو فتاين راجي وماتيو وانينا ولما واتينا وربينا ولما جينيرون ونينا داني وماتيو وجو ولون ولون تتبا وداولو gbogbo àwọn tá a dà níyàn wọn síwájú Ọlọ́run tọ́lọ́run ti ń bá wa dá wọn lóhùn lọ́wọ́ yìí olú Ọlọ́run dákun bá wa ṣe láti pè iṣẹ́ Ọlọ́run ti ṣe láti pè iṣẹ́ Ọlọ́run ṣe láti pè iṣẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run wa lọ́la láti àdìmọ́lá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam wala hawla wala quwwata illa billah àwọn tí wọ́n wà lórí ààrẹ tó wà wọ́n sọ̀rọ̀ àwọn àlàáfíà àwọn tó wà ní ìwòsàn يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين بكنا حد هذا جوك المشابه أقوله ربما مشيدا رفني كالقوة وقوة تواجه بيري تماسلوه وأشهد 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 ما قد أقول وأشهد وأشهد ما قد أبغى شيء وأشهد وأشهد ما قمت وأشهد أتيت فأكتودا فأكتودا وأشهد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين